orí mi ẹ̀dá mi orí mi ẹ̀dá mi o tètè jẹ́ kí rárá dà karamára síkùn mi kí lè ráyè jẹ because ara ṣálá lára máa ń dá bálára ò bá ti rárá dá o ara lára o apá lára lera èrà tí ó lára ojú alára ara rè bálára bá wà rárá dá ńkọ́ alára aláya ara lera mọ́tò àfàràdára rẹpẹtẹ aráyé àkànsára orí mi ẹ̀dá mi tètè já kí rárá dà karamára síkùn mi kí lè ráyè jẹ. Mo kí gbogbo olólùfẹ́ fújì kárí ayé. Mo fẹ́ sọ nípa awuyewuye tó ń lọ lórí social media nípa èmi Òkìkí Bright àti King Dr. Saheed Òṣùpá lórí ọ̀rọ̀ tí King Dr. Saheed Òṣùpá sọ wípé ẹni tó bá lè ṣe acapella for 4 hours kó jáde síta. Tẹ́mi Òkìkí Bright dẹ̀ jáde wípé mo lè ṣe kì í ṣe wípé mo fẹ́ fi trend, mo lè ṣe lóòótọ́ ni torí iṣẹ́ tí mo ti ń ṣe tipẹ́tipẹ́ ni. So mo mọ̀ nípa ẹ̀. Mo wá bẹ̀ gbogbo fáǹsì Olúfimọ kárí gbogbo àgbáyé kì í ṣe pé mo fẹ́ fi tákù ọba orin o. Ọba orin bàbá mi, ọ̀gá mi ni wọ́n jẹ́. Mi ì dẹ̀ lè ever tákù wọn láéláé. So àwọn tí wọ́n sọ̀rọ̀ wípé King tó sọ̀rọ̀ wípé olórin tó bá lè ṣe acapella 4 hours kó jáde, wọ́n fẹ́ fi help àwọn olórin tó ń bọ̀ lẹ́yìn ni, wọ́n fẹ́ fi wo ìgbìyànjú wa ni. Tí gbogbo wa bá wá kọ̀ tá a bá jáde ajẹ́pá wa náà ò mọṣẹ́ wa ń ṣẹ́ ni. Mi ì fi tákù ọba orin o, ẹ má ṣì mí gbọ́ o. Acapella yìí èmi jogún ẹ̀ lọ́wọ́ lé Dr. Sikiru Ayinde Barrister. Bàbá ló ní acapella, wọ́n dẹ̀ gbélé mi lọ́wọ́. Ọba acapella ni mí. Mi ì fi tákù ọba orin o, mi ì dẹ̀ lè tákù ọba orin láéláé. Ọba orin King, I love you and I will continue to love you forever. Baba, ẹ bá wa mú time acapella 7 hours láì dákẹ́ ó sure gbogbo ẹ fans káàdì gbogbo. ọdún mi bá ń sìn níbi iṣẹ́ fújì ní nǹkan máa ju fún lọ. Òṣùpá bí sọ́mọ̀ sí ilẹ̀ ẹ má fọ́ káwọ́kà nílé ayé ń bí. Nǹkan wà nílẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ ẹnu òṣè má burẹ́ là. Lẹ́yìn pé kò mọ orí nǹkan kò ṣe pé kọ́ máa bọ́ sórí sójà méjì kan wá ní lágbájá lọ́kọ́ ní ìjọba ẹ má fẹ́ sọ ẹjẹ́ máa fara ṣe. Pé olówó lọ́wọ́ èmi mo ní mọ́tò jù ẹ má fẹ́ ṣe náwó kọ́ ní pé olówó lọ́wọ́. Kó mọ́tò kọ́ ní pé onímọ́tò. Mọ̀kọ́lé méje mọ̀kọ́lé mẹ́jọ bá gbénú ẹ̀kọ́ rí ẹ̀ ń bẹ̀. Ẹnu òṣè máa nílé ààyè mi ẹnu òṣè dúrẹ́là. Ọba ti ń lẹ́nu ẹ̀sọ́ fún ìwé dúrẹ́là ẹnu òṣè. Gbogbo àwọn tó fẹ́ dúdú rẹ̀ ló ń jẹ mo fún mi lórúkọ láti rí lọ. Ẹlọ sí comment section wọn ẹ̀kọ́ dúrẹ́ là síbẹ̀. Ẹni ò ṣe dúrẹ́ là. Torí tó bá ṣọ́ra, wọ́n máa lé ẹni eré tí ò necessary. Adémi ò jẹun sùn lánàá. Adémi ló rọ́jú nínú onífújì. Ó lè jẹun sùn lánàá. Ìran àkàrà ní wà rere fọ́pọ̀. Ẹ bá ti rẹ́pà kí ìrìnlẹ̀ kí láyé òmìnir ká ṣe. Kí láyé mi máa fò kí tẹ́ máa ń rè wá mi. Ìran àkàrà ní wà rere fọ́pọ̀. Mo ti kí lè kí ẹ wá fi rè wá mi. Ìran àkàrà ní wà rere fọ́pọ̀. Balẹ̀ kún fún yàn láyé èèyàn ṣáni lóore ṣọ́ra fẹ́rẹ̀ tó fi tán wá ojú rere. Ojú rere yàtọ̀ sí inú rere ṣọ́ra fẹ́rẹ̀ tó fi tán wá ojú rere. Ayábọ̀ tí kí lè ní ká ẹ wá fi rí wá mi. Ìlọ àkàrà ní ìwà rẹ̀ ló
fẹ́kọ̀. Mo ti jí lónìí kẹwàá fi lè wá ní. Ìran àkàrà ní wà rere fẹ́kọ̀. Èèyàn ìjọba náà ló mú màá lòun bá ń sìn. Kúkàlà mákàjì àrìn ìṣẹ̀lẹ̀ kọ́lá. Mákàjì àbọ̀dẹ̀rìn bàbá mi wà mọ́ lé o. Ajá orí pé mo dọ̀bálẹ̀ fún bàbá mi ní. Bàbá mi ṣe ti dárí jì mí. Torí mo ṣe èyí nítorí àgàgà. Ó yẹ ká ti dárí jì mí lọ nítorí Olúbàdàn. Bàbá mi lọ sí wa. Èèyàn láṣọ àṣírí ẹ̀ bàbá ẹ̀sùn ni ẹ. Tí bá ti rẹ̀ wá bàbá ẹ̀jú ẹ̀ bàbá rí iṣẹ́ ìbọ́lá. Bàbá mi ti dárí jì mí ẹjọ́ ẹ bá ń dọ̀bálẹ̀ fún bàbá mi. Ẹni bàbá mi ẹ ṣé, bàbá mi ẹ ṣé. Ìran àkàrà ní wà rere fẹ́kọ̀. Ìran àkàrà ní wà rere. Ẹ bá ti rẹ̀ pa kí rẹ̀ kí láyé rere ká ṣe. Kí láyé mi máa kò ní tẹ̀ bá ń rere wá mi. Ìran àkàrà ní wà rere fẹ́kọ̀. Mo ti jí lónìí kẹwàá fi rè wá mi. Ìran àkàrà ní wà rere fẹ́kọ̀.